MALOMO, MALOMO. Yoruba ni dio, obìnrin kì í jẹ́kúmọ́lú, 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 jẹ́kúmọ́lú o. Mo ti yóye níyọ, mo ṣàpá ẹ̀ka o, káyẹ̀fì rẹ̀ o, ó máa yẹ nìkan o. Ìtàkùn ti lọ́mọbí, ó fẹ́ bá tóbi jẹ́ ni o, ẹ fura o. Àmì ayé làwà o, làwà o, ọgbọ́n máa pọ̀ láyé gbogbo. Lékeleke nà ọmọ ẹ̀gà, ẹ̀dá kun ìjà ń bọ̀ o. Ayé yẹ fura o, onílé ò fura, ẹ dákun wọlé ní oko. Ẹ má má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìgà kàyà o. Ẹ má má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìmà léwu. Tá bá ṣe jẹ èso yèyè sí o, lèyà ṣe kàn wá sí. Jẹ́ rántí ká ẹ mọ̀ ojú ọ̀run kò má funfun tán. Ewúrẹ́ dúdú àgùntàn funfun, àpẹẹrẹ báyé ṣe rí nìyí o. Ẹ fura o. MALOMO, MALOMO. Yoruba ni dio, obìnrin kì í jẹ́kúmọ́lú, 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 jẹ́kúmọ́lú o. Mo ti yóye níyọ, lọ ṣàgbá ẹ̀ka o, káyẹ̀fì rẹ̀ o, ó máa yẹ nìkan o. Ìtàkùn ti lọ́mọbí, ó fẹ́ bá tóbi jẹ́ ni o, ẹ fura o. Níbo lọ̀rọ̀ yìí máa já sí? Ní kábìrà wa, níbo lọ̀rọ̀ yìí máa bá yọ? Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó, ó máa gbọ́dọ̀ jábọ́ o. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó, àtàbà mi ò mọ́wọ́. Ìrẹ́kẹ̀tẹ̀ mójútó lè o, kí gbogbo nǹkan wà ọ̀dà àṣẹgbọ́, kẹ́tíkì ara yín. Ẹ wò bó ṣe wò mí, ó yá ẹ jẹ́jú wọlé. Kábíyèsí, 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 kí ló ṣẹlẹ̀? Allah. What a nice man. Allah. Ẹ jẹ́ kí commissioner of police kan bọ́ sí ìgbà ọ̀rọ̀ yẹn ẹ máa pè bẹ́ẹ̀ yẹn gbogbo stress yẹn máa dínkù lọ́rùn tí yín náà gbogbo ẹ̀ kábíyèsí. Mo ti bá wọn sọ̀rọ̀ pé ìmọ̀ bóyá schedule wọn ni bóyá agenda wọn ni wọ́n kàn wọ́n wá slow. Ẹ wo bí kábíyèsí ẹ jẹ́ kí wọ́n tètè act fast. Ẹrù yìí tó pọ̀ jù. Ó máa bẹ́tà kí wọ́n act fast. Wọ́n náà ti pọ̀ jù. Mo ti bá wọn sọ̀rọ̀. Kábíyèsí, ṣé o mọ̀ mí? Ta ni wọ́n? Èmi MALOMO. Kò sí ilé tí mo bá wọ̀, ariwo ẹkún á sọ níbẹ̀ ni. Ibi kan, ó dà pé o ṣì mọ̀. Ṣé o kọ́ máa bẹ ṣẹlẹ̀ bí? Níbo lọ̀rọ̀ yìí máa já sí? Ní kábìrà wa, níbo lọ̀rọ̀ yìí máa bá yọ? Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó, ó máa gbọ́dọ̀ jábọ́ o. Mo lálàá. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó, àtàbà mi ò mọ́wọ́ mẹ́sẹ̀ o. Ìbọn, wọ́n yìnbọn. Wọ́n yìnbọn. Ẹ
ọ̀rọ̀ ìmọ̀ sọ lọ́gbọ́n kọ́ torí kò yé mi o. Afẹ́fẹ́ ń dàbí ìjì afẹ́fẹ́ ń fẹ́ bí ìjì o ọ̀rọ̀ ìsọlọ́gbọ́n kọ́. À ń pọ̀rọ̀ yìí lòwe ó ti ń láró nínú. À ń pọ̀rọ̀ yìí lòwe ó ti ń láró nínú o. Ẹ̀yin èèyàn ẹ̀dá yé àwa ní káàkiri. Ẹ ṣí géètì ẹ fún mú wa nílẹ̀ jàre. Ẹ̀dá yé wọn kúkúrú lẹ́yìn tó bá sọ̀rọ̀ ó yá bọ́ sílẹ̀. Sorry. Yọ kí yẹn lé mi lọ́wọ́. Wo tó bá dùn máa fi bọ̀ fọ́ ọ. I'm sorry. Don't sorry. Sorry, ẹjọ́. Please. Shoot. Yọjú bọ́lẹ̀. Máa fi wà fọ́ yín lórí. Ọ̀dẹ̀dẹ̀ ń gbóná o. Kí la máa pè yó ọ̀rọ̀ yìí tí wá lè jò. Kábíyèsí. Ṣé kẹ́kọ̀ọ́ sẹ́yìn? Ṣé kò fọwọ́ kẹ́yìn? Àjànú ló ọkàn yọ sí. Wọ́n ní prince. Mo ṣe ní prince yọ̀dọ̀ ojúbọ lẹ̀. Èmi lè bẹ̀bẹ̀ mọ́ mi. Mo ṣe bẹ̀bẹ̀ mọ́ mi báyìí. Lọ́ba yọ̀ fún. Mo ṣe lè lọ sí prince. Ó bá gbé mọ́. Ó ti gbé mọ́tò sára. Kò yé bá. Ẹgbẹ́ kábíyèsí. Kò yé bá. Prince ẹ máa sọ lóore. Ẹ máa sọ Ọlọ́run ti yọ yín ewu ní ìpawò. Àjálù ńlá lélẹ́yìí o ẹ̀rọ ayé. Irú kí lèyí o ọ̀dẹ̀dẹ̀ ń gbóná. Òtítọ́ ọ̀rọ̀ ní ká sọ. Kọ́lọ́fín kan bẹ níbẹ̀ tí ó yẹ rí kún. Kábíyèsí mú èrò tèmi lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀. Kọ́mọ́ lọ́ọ́ dàbí pé àwọn ohun òye tó kù ni wọ́n lọ ń dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lábẹ́lẹ̀ láti da omi àlàáfíà ìlú ìrú. Kẹ́ ẹ mọ̀ bá fi ẹ̀dọ̀ lórí òróòrò náà ni àbí kí ni. Àbí ẹ̀rọ bẹ́ẹ̀ kábíyèsí. tó bá já àwọn ọmọ yìí náà kan tó bá já àwọn náà kan èbó lóye lẹ́yìn kí lẹ́yìn rí sọ sí. Àwa ní òdúró lórí ọ̀rọ̀ yìí àdákẹ́ akọ́gi sì ní ẹ gbọ́dọ̀ sójẹ́ kábíyèsí ẹ fọkàn balẹ̀. DPO wọ́n ní àwọn tí ń ṣe ìgbìyànjú tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí kódà wọ́n láwọn ṣe kòńgẹ́ ọkọ̀ tí obìnrin yìí ń lò níbì kan ṣùgbọ́n àwọn fẹ́ mú báyìí wọ́n ló tún bọ́ mọ́ àwọn lọ́wọ́. ètò ìgbọ́n tó lọ́pàá wò tẹ̀yìn àtọ́rọ̀pàá gan ẹ wo ẹ ṣọ́ra yín o kọ́lọ́pàá ló ń ríyàn kó dé má lè mú what is that? ẹ̀ńtọ́ mi bá àwọn ọmọ òye kan fún mi lórúkọ àwọn ọmọ òye yẹn káwá wọ ìta máa gbá mú. Kábíyèsí o kábíyèsí àwa ní ọ̀dákẹ́ lórí ọ̀rọ̀ yìí yàtọ̀ sí táwọn ọlọ́pàá tún láwọn gbéṣẹ́ tá à ń gbé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fọkàn yín balẹ̀ akọ́gi ní kábíyèsí akọ́gi èsì ìsòjì. gbogbo olú ló ń dàrú lọ. Kábíyèsí. MALOMO. Bímpé má wọ́dà. Mo fẹ́ sọ fún yín lánàá ṣùgbọ́n ilẹ̀ ti ṣú kẹ́ tó wọlé. Mo ti wá wò pé màá sọ fún yín láàárọ̀ yìí kẹ́ tó jáde kẹ́ lè máa rà bọ̀ pé kò sí drinks kankan nílé mọ́. Okay.
lọ sí iwájú mọ́tò mi wà á rí ibi fọ́ọ̀sì tí ẹ gbé wọn kan wá sí láti bẹ̀ fún mi má pẹ́. MALOMO MALOMO bí ó bá ní dí o obìnrin kì í jẹ́kúmọ́lú 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 o ohun tí yóò yé ni o ló ṣàgbá ẹ̀dá o káyéfì rẹ o ó má yẹ nìkan o ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni o ẹ fura o. MALOMO MALOMO bí ó bá ní dí o obìnrin kì í jẹ́kúmọ́lú 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 o ohun tí yóò yé ni o ló ṣàgbá ẹ̀dá o káyéfì rẹ o ó má yẹ nìkan o ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni o ẹ fura o. Ẹ pẹ̀lẹ́ ma so ok ẹ ra ma ṣé ẹ lè ra drive fúnra yín tó jáǹtò ok jáǹtò slowly. Era ma bọ̀. Ha. Era ma tẹ bírèkì o. Era ma kọlu ka tẹ bírèkì. Ẹyin tó àwọn ẹgbẹ́. Alọ́ rí àbọ̀ rẹ o. À ń wo wèrè nínú ilé yìí o. À ń wo wèrè o. Àwọn wèrè pọ̀. Dákun, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀gá rẹ̀? Kọ́lọ̀ ń ṣàánú wa. Sọ̀rọ̀ rẹ̀ ìpínlẹ̀ àbí kí nílé. Ó sì jáde, ojú rẹ̀ sì le kókókókókó mo ní kí ló dé. Ìwọ̀nba níyàn gbóná mọ́ láì sọ̀ka. Ó tún mú kinní ìgò ọtí olówó iyebíye. Ó sì ṣe dẹ́nu gọ̀gọ̀gọ̀gọ̀ ẹgbà mi ṣé ń bọ̀gùn ni. Bí ọba bọ̀gùn àbí ń bọ ọpọlọ ẹ̀. Kéèyàn máa dọ̀tí sọpọlọ bá. Sọpọlọ náà ò ní yí sódì. Bàbá yìí kò sí ìtọkàn. Ẹ tí ẹ mọ̀ tí máa ń kèmí lóminú bẹ̀. Kò lọ́rẹ̀ẹ́. Kò lẹ́nì kankan. Àwa yìí nìkan náà ló ní. Àwa yìí tó tún wá ní tá bá ń bá sọ̀rọ̀ báyìí kò ní dáhùn. Kò ní dáhùn. Ọ̀dásùn dáǹde olórí burúkú èkejì ara rẹ̀. Èyí tó yẹ kó máa bá wa sọ̀rọ̀ kájọ máa ń ṣe dáadáa kò ní bá wa ṣe yóò wá máa lejú kiri. Kí ló kàn gangan? Kí ló ló ṣe òun gangan? Bàbá fẹ́ báyàn sọ̀rọ̀ wọ náà ni ó bá sọ̀rọ̀. Ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ ṣọṣọ́ òun ló máa ń ṣọ́ ṣe ti gbọ́ àfi ń tọ́kàn. Wo bó ti sẹnu sọ́nsọ́ bí àrùn tí máa boyún jẹ́ ẹlẹ́mọ̀ sọ́nsọ́ kó tẹ̀ sí wàhálà gbówó oṣù tèmi ọ̀bá ti dín. Àwèrè lélẹ́yìí gbédè ẹ̀ wá bí.
màá fi fíìmù hàn yín lónìí. You are under arrest. Ṣé mi ló fi mọtí? Àwọn boys mi ò mọ̀ bọ́yìn rárá o. Tó bá yín ẹ̀ o máa fọ́ dànù ni. Ṣé mi ni wọ́n àtàwọn ọmọ ẹ kó ike wá bá? Ọ̀gá, ẹ jẹ́ kí n yí níbọn lẹ́sẹ̀ kúrò ẹ̀ o lè pè náà kí lè mọ̀ pé àṣẹrẹ́ ń bì. Ẹ jẹ́ kí n fọ́ orí ẹ̀. See, today is your final day. Arrest her! Now! MALOMO, MALOMO. Bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú, 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 jẹ́kúmọ́lú o. Ohun tí ó yé ni o, ló ṣàgbá ẹ̀dá o. Ọlọ́pàá, mo lè bọ́rọ̀ mọ́tò ààrẹ mi dé. Kábíyèsí sá. A rí ọmọbìnrin yẹn lánàá lóòótọ́ pẹ̀lú mọ́tò Prince but unfortunately ó escape mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n a sì máa gbìyànjú agbára wa sá. Ẹ rí ó wá escape mọ́ ọlọ́pàá lọ́wọ́. Kábíyèsí lóòótọ́ ni wọ́n rí wọ́n dẹ̀ ló escape máa wọn lọ́wọ́ kí ni yẹn bí mi nínú gangan mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ wípé iṣẹ́ tí wọ́n ṣe yẹn wọ́n máa jìyà lórí ẹ̀. Mọ̀mọ́ mo dá yín lójú sìn wípé èmi gangan fúnra mi máa step in nísìn. Láìpẹ́ láì jìnnà ọwọ́ wa máa bá. Màá rẹ̀ ní gbámú ni ẹ o. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí, kò yẹ kó jẹ́ pé sí iná ẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé àwọn fúnra wọn máa step in. Ó yẹ kẹ́ ti step in tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ pé yín ti bá wọn lọ́wọ́ sí láti bẹ̀rẹ̀. Àwọn ohun ní máa sọ wípé àwọn tún rí ó tún escape máa wọn lọ́wọ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí sáà. Ẹ wo ẹ sà ẹ try láti tún orúkọ ìlú ìṣe ní ìta o. Prince ẹ fọkànbalẹ̀ ẹ fún mi ní 2 weeks ẹ fún mi ní 2 weeks máa rí i pé mo gbámú. Bẹ́ẹ̀ni 2 weeks. Gbogbo èmi ti rẹ́ ní gbámú. Ẹ sà bó ṣe jẹ́ pé wọ́n 2 weeks 2 weeks pẹ́. Ṣe sùúrù ìgbà mélòó 2 weeks ìgbà mélòó tó dé tán ẹ̀yin ni má bí o. Kò sí problem. Ìní bí òun mọ́ o. Gentlemen of Nigerian Police Force, it's high time we work as an officer and very intelligent officers. Now, that mo ilé àtọ̀nà ẹ̀, à ń lọ sílé yẹn sí. You, ẹ̀mẹ́ta tẹ́ ń lọ sílé yẹn nìyẹn. Then work smart, work with all your intelligence. Ẹ má yẹ kán rí yín mú o. Ẹ má yẹ kán mọ bí ẹ ṣe rìn wọlé. Do you understand? Yes, sir. And Àmì ayé làwà o, ọgbọ́n máa pọ̀ láyé gbogbo. Lékeleke náà mọ ẹ̀gà, ẹ̀dá kun ìjà ń bọ̀ o. Ayé yẹ fúra o, onílé ò fúra ẹ̀dá kun wọlé ní oko.
ẹ má fọ̀rọ̀ ìṣeré ọ̀rọ̀ ìgà ẹ make sure pé hide gbogbo pistols tó wà lọ́wọ́ yín you understand bẹ̀rẹ̀ ṣe ń lọ tẹ́ ń wọlé yẹn lọ ẹ fọkàn balẹ̀ wa náà wà pẹ̀lú yín. bàbá ṣe jẹ èso yèé sí o lèyàn ṣe kàn wá ṣe jẹ́ rántí kẹ́mọ̀ ojú ọ̀run kò má funfun tán ewúrẹ́ dúdú àgùntàn funfun àpẹẹrẹ báyìí ṣe rí nìyó. olúwa mi o iṣẹ́ ìṣẹ̀lẹ̀ sí sọ ẹ ní àwọn àlejò kan ni bí wọ́n ṣe wá wọlé tán láwọn ń béèrè yìí mo á wò pé ẹ sọ fún mi pé àwọn èèyàn kankan ń bọ̀ ni wọ́n á fi ní kí n kọ́kọ́ wá sọ fún yín náà. àwọn 3 ọkùnrin 2 àti obìnrin kan. Exactly ṣé ẹ mọ̀ wọ́n bọ̀ ni. n ṣe retí wọn lọ́kọ́ wọn wọlé. kàn wọlé àbí kémi lo ipò mi as a security kí n tì wọ́n dànù. Simple instruction. Sorry. Sọ fún wọn kàn wọlé. About to wọlé. Ṣé oúnjẹ ti délẹ̀? Ó sì délẹ̀, bọ̀ mo ní kí n kọ́kọ́ gbélé wá fún yín náà kó tó di pé máa jẹun. Mo fẹ́ ní àwọn àlejò kan sìn. Tán bá ti lọ tán, kó bá mi díṣẹ́ máa wá jẹ. Olúwa mi o, olúwa mi o, ẹ para mọ́ o. Olúwa mi dá yín lóhùn. Ó ní kẹ́ máa wọlé. Ẹ jókòó, ẹ jókòó. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ni. My lord, ṣé kí n dúró ká lè mọ ohun tí a bá wà yìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé màá tẹ́jọ́ ṣe rí ni? Àtijọ́ jókòó kájọ máa rojọ́ rí. Parẹ́. Ẹ mú tí ń parẹ́. Kí ló ṣe? Wọ́n juwọ́ sí ọ. Tí wọ́n bá ń yẹ̀ yéèyàn náà ni wọ́n máa juwọ́ òsì. Orí pọ́n disgrace mi ò wá ń sọ ọ́ báyìí. Wọ́n ṣe wọ́ bẹ́ẹ̀ sí ọ. Ṣé mo ní ojú ọ sí mi? Wọ́n embarrass yàn. Ṣé ẹ̀yin ti rí ibi tí wọ́n ti máa fẹ́fẹ́ rí? Ajá tó bá wọlé ẹkùn, ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. MALOMO, MALOMO, bí ó bá ní jí o. Olúwa mi, ẹ ti dá sẹ̀ríà fún. Mo rí nínú àwọn wèrè 3 tí wọ́n wọlé. Mo rí pé wèrè 2 ni wọ́n ń sáré jáde. Kódà wọ́n lọ géètì mọ́ mi lọ́wọ́ ìtọ́ fẹ́ jáde àná. Wọ́n rò pé ó máa kú wèrè kan nulẹ̀. Where is he or she? Ṣé o fẹ́ kọ́ pé kó máa fi mọ̀ mí? Sọ́hun rè. Ẹ má jẹ́ àfimọ́ mi. Ẹ jẹ́ àfọ́ mọ́lẹ̀ kí n ti rán ọ tán. Ọ̀gá, wàhálà ti wà o. Wàhálà ti wà o. Méjì èsì pàfọ́ mi lé kù o. Wàhálà ti wà o, àpè wà o. Àpè padà o. Wàhálà ti wà. What's the problem? Sá, kan tó ṣẹlẹ̀ ni pé bá ṣe wọ ní kọ́mpánì sá. Ní lédi ẹ̀, ó sọ Kọ́bra Kẹ́mi. Ó sọ cop sá. How do you mean? You mean cop? Cop? Yes sir. Now you guys should be at alert. Yes sir. Kábíyèsí, ọmọ Yorùbá ni mí, mo sì mọ̀ pé ẹ̀yin lẹ bí wa. Wọ́n ní ibi tí àgbàlagbà bá jókòó sí, tí ọmọ kékeré bá gorí àjà, ní tí àgbàlagbà ń rí kò lè rí. Nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọmọbìnrin yẹn bá a ṣe ń mu bẹ́ẹ̀ ló ń da fẹ́fẹ́. Bá a ṣe ń mu bẹ́ẹ̀ ló ń da fẹ́fẹ́. Nígbà tá a wá jókòó, tá a wá sọ́dí ẹ̀ dáadáa, wá rí wípé nǹkan yìí ó yẹ ká tẹ̀sẹ̀ lébọ̀. Àmọ́ kábíyèsí, ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a lè sọ níta gbangba.
gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà obìnrin yìí ó ti yé mi ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó tí ì dé tó fẹ́ lọ mo ti rí ó ti yé mi ó ti yé mi. Kóoru ilẹ̀ fún mi ọmọ ohun tí màá ṣe. Mami, ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ yìí inú fíìmù ni mo ti máa ń rírọ ẹ̀. Kò dé sí gbogbo ìgbà táwọn onífíìmù máa ń ṣe irú ẹ̀ máa ń sọ pé kò lè ṣẹlẹ̀ superstition belief lásán ni. Èèyàn appear ó tún disappear. Ó dẹ̀ yọ̀bọ̀ sí mi live and direct. Daddy, èmi wọn pé ayé pé méjì lọ́tọ̀ ayé pé ẹ jẹ́ kí n padà. No, padà lọ anywhere. Àlọ́ padà lọ anywhere. Kí ló tí ìṣẹ̀lẹ̀ tó lóun padà lọ? Ẹnìkan yọ̀bọ̀ sí ẹ, wọ́n gba mọ́tò and so what? Kí ni gbogbo yẹn? No, jẹ́ kí n sọ fún ẹ, incident kan ṣẹlẹ̀ sí wọ olóhùn padà. Tó bá yẹ wọ lọ́ba tó wọ́n rojọ́ fún lójoojúmọ́ pé lágbájá báyìí, tàmẹ́dò, gbogbo ẹ̀ lókè odò, nísàlẹ̀ odò. Kí ló bẹ́ wàá sá lọ? Wàá kàn ṣí adé wàá méré. Kábíyèsí. So wọ́n ń gbèrú cases báyìí wá báyìí. Oh yes! Àti tó léje lé lọ́wọ́ tí wọ́n pẹ́ ìnáwó òyìnbó fún ẹ̀. Ọlọ́run ní jẹ́ kí mi jọba láyé. Wàá jọba. No, mami. Wàá jọba. Sórí n tó sọ yẹn, n tó sọ yẹn, ò lọ bí kankan mọ́. Wàá jọba o. Ta ni kó wá jẹ? Adéọlá, farabalẹ̀ kò gbọ́ nǹkan, wàá jọba o. Wàá jọba o. Ṣoré èyí tó ṣẹlẹ̀ yìí, wo mi, kò tó nǹkan kan, kò jẹ́ kí n sọ fún ẹ. Lóòótọ́ ó burú jù, ó burú, ṣùgbọ́n ó kéré nínú tá à ń rí láàfin. Wàá jọba o. Kúnlé, wàá jọba. Àtọmọkùnrin náà. Ṣé bọ́kùnrin ni ẹ? Ọjọ́ tí mo ti bí ẹ báyìí, tí mo ti bí ẹ lọ́kùnrin báyìí, ni ọkàn mi ti balẹ̀ pé mo ti di ìyá ọba. Ta ló wá fẹ́ jọba? Ta ló wá fẹ́ jọba? Abẹ́ máa gbọ́sọ̀gbọ́sọ̀. Nígbà tó ní wo. Wo. Kó rí búùkù ẹ. Orí dí ọmọkùnrin ẹ tí òtò ti máa mú ẹ wọlé tó jáde báyìí gbogbo ẹ ti. Wàá jọba lójú mi lórí ẹ̀ máa ṣe wàá jọba. Bí wọ́n ṣe ń dọkùnrin nìyẹn. Wọ́n ń dọkùnrin nìyẹn náà. Nígbà tí nǹkan ṣẹlẹ̀ tó ló ń sá lọ. Báwo ló fẹ́ dọkùnrin? Wá dúró nìyẹn. Àṣẹ. Mo ní kí n tó sọ fún yín pé ẹni tó jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ mi pé Délé nìyẹn. Délé ni. Ilẹ̀ kújọ́ mẹ́ta ṣẹ̀ṣẹ̀ ń lọ Délé ilẹ̀. Bàbá mi dédé gbé Délé wá bá yín tí ìbá nídìí ṣe bó ṣe jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ayé ni Délé ń ṣe. Iṣẹ́ ayé irú iṣẹ́ wo ló ń ṣe. Bàbá iṣẹ́ ọlọ́pàá ni mo ṣe. Iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ agbófinró nù. Bẹ́ẹ̀ni ọ̀tẹlẹ̀múyẹ́. Iṣẹ́ yín lè tòótọ́ téèyàn ọba jẹ́ tẹ́lẹ̀ ẹ̀kùn èèyàn gbọ́dọ̀ bá wọn dá sáà òyó lẹ́nu iṣẹ́ yín iṣẹ́ tó lágbára ni ṣùgbọ́n orí ẹ̀ ti sọrí ìgbà tó ti wọlé àṣẹ tó wọlé agbára mi wá ọmọ yìí kì í sọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi yín wà bọ́ sàwọn ẹsẹ̀ kan tí wọn náà fi máa mókè tó fi máa nígbèga. Ikú èkéjò agara ìdá Elédùmarè tí n bá ṣe fún ọ yóò mọ̀ sẹ́ni ọwọ́ àwọn wá àyè o ọmọ bá mú wa kọ́ wa máa gbà nǹkan kọ́ wa máa gbà nǹkan agbára. Ẹ̀wọ̀n bàbá èmi ò nílò láti mú wa mọ́ mo ti mú débí òun fún ẹgbẹ́ tí mo lọ bí abẹ́ni tó a máa wá fúnra rẹ̀. Bàbá iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfi ràn mọ́ ẹni tó ṣorí ẹ̀rí o ẹ̀yà gbà. Bàbá kí légò mi ṣe tí ó lóun fárọ̀ jò. Bọ́sọ̀lá kò kàn ilá àtọ́ kò ṣe dára kó tó tẹ̀lé mi wá. Omi ilé ẹ̀ àtọ̀sán àtàárọ̀ àtàlẹ́tọ̀ ọba ti wá àyín ọ̀bùnmi kìíní ìlé. Kì í ṣe pé bó ti wà yìí sí kò sí nǹkan tí mi lè ṣe fún ọ ẹ̀kẹ́ bá mi kìlọ̀ fún gidigidi. Kí gangan ló ṣẹlẹ̀ torí mi ò mọ reason tí mo fi wà lẹ́nu gate fún like 15 minutes
Tẹ́ wá ń pariwo léra yín lórí. Kí ló ṣẹlẹ̀ gangan? Níbi tá ti mèèyàn gidi àtẹ́ntì ṣèyàn gidi ni pé ẹ bèrè ọ̀rọ̀ ó ń pòṣe ó ń mọ́jú ṣó mọ́ mi lójú àbò fún mi fèsì jẹ́ kí n mọ̀ tó máa ń ṣe ọ́n bẹ̀ iwájú àwọn tó ní wà láwọ̀. Ẹ gbọ́ kí lẹ fà kí ló ṣẹlẹ̀? ẹ filẹ̀ ẹ sùn mọ̀ ṣẹ́rí tẹ́ bá lọ alálọ̀sùn tẹ́ ẹ máa lọ tẹ́ ẹ fi wálé táwọn èéfín mọ́ bí tẹ́ lọ tẹ́ ẹ ti lọ àlọ́sùn tẹ́ fi bá ń pè mí báyìí tí máa ní wá fún mi lóúnjẹ yóò lò dìgbà tẹ́ bá dé ṣé tó wá dọ̀ làwọn tó dé ńkọ́ kò ní fún mi lóúnjẹ ebi ó sì máa pè mí inú fìfo òṣìṣẹ́ lọ géètì mu. Ìwọ ló máa sọ fún mi pé mò ń lọ alálọ̀sùn àbí mò ń dágbére fún ẹ. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa sọ o. Ẹ gbọ́ kí ló dé tó kì í fún wọn lóúnjẹ. Ṣé rí bàbá yìí kì í ṣe bàbá dáadáa. Ó lè béèrè oúnjẹ lẹ́ẹ̀mẹrin kílẹ̀ tó ṣú nínú ilé. Ṣé wọ́n fẹ́ jẹun kú ni ṣé wọ́n fi ṣe yín ni? Èmi ṣé mo ń jápo ṣẹ̀mú kan ni àbí mo ń jápo rẹ̀ sí kan. Ìtẹ̀ ń jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀sọ́ ọ̀bẹ̀rù Ọlọ́run àwọn èyí tó ọmọ ta lékejì. Ẹ jẹ́ kí n gbọ́rọ̀. Mo wà lórí ìjókòó àìfíní pé níní àbá ìfèèyàn péyàn ẹ tún ta òun síra yín. Nǹkan tí mo ṣàmọ̀ ni pé bó ṣe wà yẹn máa fún wọn lóúnjẹ. Ṣé mo pọ̀ ọwọ́ wọn lẹ̀mí wá wà ni? Anytime tó bá ti béèrè oúnjẹ fún wọn àbí ṣé wọ́n ló ń rà á ni? Ó ti pọ̀ jù ní. Kí ó jẹ gbogbo oúnjẹ inú ilé tán. Kí ló pọ̀ jù ní? Ìdá ìbéèrè mi ṣé wọ́n ló ń rà? Ẹ ṣeun ẹ pẹ̀ mú aya rí. Torí pé mo fẹ́ jáde o ni mo ṣe ń pè ẹ́ lemọ́lemọ́ báyìí. Àtàlọ́ ni signal ti wá láti òkè. O máa lọ fún assignment fúngbà díẹ̀ ni o ní tèmi di return. Wọ́n ní ọmọbìnrin kan wà bẹ́ẹ̀ tó ń fún wọn ní problem. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ló lè ṣe iṣẹ́ yẹn. O ní mo ṣe ní kí n pè ẹ́ kí n bẹ́ẹ̀ sọ. Ṣé rí tí pé mo fẹ́ lọ fún ọ̀nà assignment ẹ̀kọ́ ní issue. Ẹ̀yin mo gbọ́ wọn bí mo fi ṣẹ̀ṣẹ̀ rí. Àná àwọn boys tó yẹ pé ẹni confidence wọn mọ̀ wá. Tèmi náà dẹ̀ máa appreciate bí ọ̀gá mi ó believe nínú mi. Ṣùgbọ́n kankan ni pé ìgbà wo náà ni mo ṣì débi náà. Tí mo kó family mi ìyàwó àtọmọ wá sí bíńsẹ̀ nígbà tó ń detail mi kò tí ì pé 4 months. Gbogbo assignment tó ń lọ fún ojú 3 months lọ. 3 months. Accommodation and everything even fuel allowance ó ti wà nílẹ̀ fún ẹ tí mo mọ̀ pé ò lè ní problem. Dẹ̀ máa wo gbogbo nǹkan tá à ń sọ yìí o lè má lò 3 months yẹn gan pé o because mo trust ẹ. Ìyàwó mi náà ní issue but anyway mi ní choice. Gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ fún wa tẹ̀lé fi kọ́ wa pé iṣẹ́ tá a gbà ló fà mo gbọ́n náà máa understand kò sí bọ́lẹ̀ wá ti yọ tí ẹ ní ẹ̀wọ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́. Easy. Ọmọ ìdá báyìí. Nǹkan tí wọ́n bínú sí máa ń bọ̀ mo tún dé. Tí màá kú jókòó ńkọ́, kí ló ṣẹlẹ̀ kí ló mú ẹ pẹ́? Báwo lóúnjẹ tí mo ní kò sí? Ó ti fẹ́ délẹ̀. Láti ìgbà mo ti ní kò sí oúnjẹ tó ń sọ fún mi pé ó ti fẹ́ délẹ̀. Kí ló fẹ́ jẹ́ kí n sọ tí bàbá ìbá wọlé dé ń sìn? Ìgbà tí mo lọ sọ́jà lẹ́ẹ̀kan yẹn kí n tó rọ́kadà ó pẹ́ nù. O tètè rọ́kadà. O ò nẹ́sẹ̀ tó lè fi sáré rìn délé. Ṣé tó máa ṣe pé mi gan-an ni mo ń cause gbogbo òṣì yìí? Ṣé lè jìnnà sọ́jà ni? Kọ́ tó lè sáré fẹsẹ̀ rìn lọ tó lè sáré padà wá ni náà. Mo ti pé torí pé àti bàyín jẹ́ pé sáré gbọ́kadà lọ́kọ́ sáré gbọ́kadà padà òun ló jẹ́ kó máa yọ̀. Ọ̀rọ̀ má bínú kó má fi má bínú pa mí. Má bínú náà ni. Jọ dìde kẹ́lẹ́ sí nǹkan tẹ́ fẹ́ sì kẹ́ dá mi lóhùn. Ẹ padà kẹ́ gbé tìrẹ yín. Máa gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Ìyàwó ọ̀gá kan burú. Ṣé kí bébí mi dé sí kí ní oúnjẹ ò tí rẹ̀ dé ni? Ẹ̀jẹ̀, báwo ni? I'm fine. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ṣọ́pọ̀ lọ bí fóònù ọ̀gá mi fún mi lẹ́jọ́. Of course. Kí n tó dọ́fíìsì, wọ́n ti kọ́ tó 15. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní mission kan wà ní Abba State. Wọ́n dẹ̀ detail mi síbẹ̀. Even my name is quite gone. As a matter of fact,
Kí ló ṣẹlẹ̀ gangan? Èsì wo ni wọ́n wá fún wọn? Tí ẹ̀ tó pa àwọn èèyàn kan sọ́dọ̀ nìkan bá mi wá sí. Still, the Russian insist in our information. Gbọ́ ọlọ́sì gbé e débi ìgbà tó ti fẹ́ transfer. Èmi ò ṣàlàyé gbogbo ilé, ó yẹ kó pa àwọn èèyàn sí wọn pé kọ́ bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ náà. Ṣé ló ń sọ pé òun mọṣẹ́ wà ẹ̀? Ṣé mi lè máa sọ fún àwọn superior mi ọ̀gá mi kí wọ́n á sọ pé no? Iṣẹ́ tí mo gbà ní ìnáwó ó dẹ̀ mọ̀. Tó bá ti yá ó ti yá náà ni. But anyway, 3 months done. Ó sọ mi. Ọkàn mi kí n lè sùn. Ọrùn ọkàn ẹ̀kẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Báwo ni mo ṣe fẹ́ sùn? Ó ṣànọ́rọ̀ tèmi àtẹ́sọ tì lọ́sàn-án. Àforí ọ̀rọ̀ yẹn àhẹ́ǹdẹ̀ síbì kan. Ó wá ní kí n sùn, mí lè sùn náà. Ọ̀rọ̀ wo ló sọ pé à ń sọ lọ́sàn? Nísìnyí, wọ́n tuntun wá ń sọ fún mi pé wọ́n fẹ́ gbé ẹ lóbì kan. Wọ́n fẹ́ gbé ẹ lóbì kan. Fún 3 months, jọ délé, ìgbà wo la ṣì débí báyìí gangan náà? Ìgbà wo la ṣì débí báyìí? Ṣé wọn nìkan lọ́lọ́pàá tó mọṣẹ́ ni? Tọ́wọ̀n gé òjò ó sí mi. Jẹ́ pé transfer lọ́tún transfer lọ sí kí ló ṣẹlẹ̀ gan? Ṣé wọ́n fẹ́ pa ẹ́ fún mi ni? Kọ́ má sọ èmi dopọ̀ sọ gangan náà. Kọ́ má pa ẹ́ fún mi. Òwúwọ́ nìkan lọ́wọ́ máa ní kó bá lọ forí la okú káàkiri. Baby, Abimbola mi ọ̀wọ́n. Kí ló lè tó báyìí? A ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. So torí ọ̀rọ̀ ń sìn ló fi sùn látàárọ̀. Mi sùn wọ́n. Ó mọ nǹkan tá a gbọ́ sọ́nsìn. Bébí mi lè sùn. Mi ò lè sùn. Wọ́n ń gbé lọ bí kò fún 3 months. Fún 3 months. Kébì wá jókòó síbí pẹ̀lú àwọn ọmọ mi. Ṣé o máa sọ fún mi pé ibi tó lọ yẹn sìn ó ní wojú obìnrin mi ń bẹ̀? Àbí mo fẹ́ mọ̀ kó tó fẹ́ lọ ṣe ibi tó gbé ẹ lọ. Abimbola, má máa ṣe báyìí náà. Ó ṣáà mọ̀ pé iṣẹ́ mi ni. And me expect wọ́n tún máa detail mi pé wọ́n máa transfer mi síbòmí o. Just like that. But eléyìí mission to short ni. But just 3 months. Máa padà, I promise you. Wọ́n lọ́mọ kan obìnrin kọ́kọ́ ń da ìgboro láàmú bẹ́ẹ̀ ó fún problem. Obìnrin ó ti yẹ tí màá kàn handle báyìí. Mi lè lò tó bẹ́ẹ̀ gan. Obìnrin náà ni kò wá lọ bá. No, kò ṣe pé bẹ́ẹ̀. Àló ń dà lóró. Obìnrin náà ọlọ́pàá lọ́wọ́ gẹ́ẹ̀ tó wá ní kó wá ó tẹ̀ dá. Ṣé o máa búra fún mi pé kò ní sí nǹkan kan? Ṣé o lè búra fún mi pé mo ṣe ń lọ yìí sìn? Èmi ní wojú obìnrin kan àbí mi ní ṣẹ́ ní tì í bẹ́ẹ̀. Ṣé o lè búra fún mi bẹ́ẹ̀? Kí ló tó fa ìbúra? Kò tí ì tó yẹn. Kò tó yẹn náà. Ó dà. Kí ló fẹ́, bébí mi? Kí ló fẹ́? Ó ṣe. Ìbéèrè tí mo ti expect lẹ́nu láti àárọ̀ ó kò bí mí nìyẹn. Ọkọ mi. Wọ́n dáhùn. Bí tó ń lọ yẹn, àjọ ń lọ ni o. Ó máa dì mí mẹ́rù lọ ni. Àtúnjọ́ ń lọ sí ọ̀rọ̀ ìtọ́pọ̀sí ni àjọ ń lọ ni. Ṣé nǹkan tó fẹ́ ni ẹ? But ìgbà wo la ṣe débínú? Ró táwọn ọmọ táwọn máa kó káàkiri. Bébì. Mo ń ro tàwọn ọmọ ṣètò education ọmọ mi education ọmọ mo ń ro gbogbo ẹ̀ náà pọ̀ mo ṣe ro tọmọ náà ni màá ro tọkọ mi kí n má jọ kọ ajá kẹmọ mi lọ́wọ́ obìnrin kan lọ́tún ní kó lọ bá ń sìn obìnrin àbí. Abimbola tó wá jẹ́ nǹkan tó fẹ́ ní kò sí wàhálà ṣáwá lè sùn sí. I promise. That's my baby. Ó yá ṣé wàá sùn sí. Ayé ni màá gbórí mi lé. A lè dọ́kàn mi dáadáa. Ìṣẹ́jú kan sí kejì nílé àti ikú. Tọ́mọ yẹn bá ti dé. Ẹ start mọ́tò. Ẹ gbé mọ́tò kẹ́ máa lọ bá last office. Tèmi yé mi. Mi ò fẹ́ fẹ́ mi nìkan kan wéwu. Tó bá ti dé, ẹ̀yin máa lọ. Ọ̀gá, adípẹ́ yín gan ni o. Àbẹ̀ lùzì yín o. Ọmọ yìí, ó ya wèrè gan. Ó ya wèrè tí màá lè lọ sà. Ọ̀gá, àwọn ò lè gba àlefẹ́ yìí nìkan lẹ̀ o. Ọ̀gá. Yes. Tí ẹ bá ní fojú obìnrin wò, èmi náà lè wà pẹ̀lú yín o. Ẹ ṣé.
àtàrí àjànàkú kì í ṣẹ̀rọ ọmọdé tèmi yé mi ẹ máa lọ máa bá yín lọ́fíìsì láìpẹ́. ṣé mọ nǹkan tó ṣe mọ́tò tó gbé lánàá kọ́ ló tún gbé lónìí òun náà ń fura ń fura ń fura. ìṣẹ́jú kan sí kejì níye àti kú ìṣẹ́jú kan sí kejì níye àti kú èèyàn máa mọ̀ wájà sí rẹ̀ yóò ó máa ṣe ó irú kí lè yóò ẹ̀dá yẹ ronú. Hello. Ojú wa tún kojú lé ní wa. Show mọ mi. You're under arrest. ṣé wọ́n ti bíbi tó ti mú afẹ́fẹ́ rí? àbí wọ́n sọ fún ẹ wípé ajá tó bá wọlé ẹkùn ó di dandan kó fi ẹ̀jẹ̀ wẹ̀? Ìyẹn èmi. ṣé ó ti tán àbòkù? Ó ti yé mi bẹ́ẹ̀ yẹn. Ó ti yé mi. Mo múra ẹ wá ni. Mo dira torí tiẹ̀ ni. Mi bá mú kékeré o. Màá jẹ́ kó mọ bó ṣe wà sí lónìí. Ọ̀gẹ́rẹ́ làbẹ̀ wọ́n tọ́kọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́. Wọ́n lọ síbí. Ọmọ ta ni ẹ́? Ó wá mú ní kékeré. Òní ló ráyè mọ́. Ìbú àti ta ni? Ilẹ̀! Ọmọ ta ni ẹ́? Wọ́n jẹ́ àwọn ta ni? Ó ṣọ́kùnrin abí labẹ́labẹ́ ṣé ò sí mo máa rí ọ. Èmi ló ń ké sí MALOMO ó fura o wọ́n ní pánsá ò fura pánsá jáná ajá ò fura ajá jì bóńdé ọba fura olè oko ó lè ti fẹ́ máa kó ọ lẹ́rù lọ. Bẹ́ẹ̀ ni. láyé mi kò ṣe mí. MALOMO ọ̀yá wò. Wòmí délé mo fẹ́ fi kún agbára rẹ torí pé ọkùnrin gan ṣetí wò rí ọmú dé bèlè ń ta sí obìnrin àtẹ̀yìntàn lásán wo kíní mo fẹ́ fi kún agbára tí ń bẹ lára rẹ ni wọn ò rí bọ̀ ọ̀hún tí kíní ìbá ti wà lára rẹ kò sí rú àgbá àbọn tí wọn bá lè rọ́lú ọ̀ kò ní bọ́ arọ́bí ni àtúndè ni kò sí rú ìbọn tí wọn lè yè síyàn kò lè wọlé bẹ́ẹ̀ ni mo sọ tó bá ti wà lára èèyàn tí dàdàbìrì bá lùkì àfẹ́kù ní. Délé o ti gbàgbára nu agbára ti kún agbára rẹ̀ wo mi bí mọ́lá kọ ọmọ ìjọ ẹgbẹ́ ẹ máa jọ ẹ máa yọ mí. Kò sí nǹkan kan fún mọ́ ebe mi ni èmi ọmọ Falérè Ajíbóògùn sọ̀rọ̀ Òkìtì ọ̀gá èmi nù. ṣé mi ni wọ́n bá wà bá? Ìwọ ni o. Èmi ni wọ́n dèrò ọgbọ́n fún. Wọ́n bá mi lé. MALOMO
Fura o. Mo rí ọ̀nà. My baby. Yes, darling. Ṣé bá jọ ń lọ ni? Mo mọ̀ pé jọ ń lọ. Ọjọ́ mélòó mo fẹ́ lò lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ti fi padà wálé? Mo fẹ́ lò 2 days. Ṣé wàá tó padà wá bá mi over the weekend again? No problem. Èmi gan mọ́ so just 3 months péré màá lò. Wọ́n ti gbọ́. Ó ní ẹlẹ́lẹ́bẹ̀ yẹn. Ààrẹ kájíjá kó bọ́sítà báyọ̀. Ó wà ìjáde ó ti ń dẹ̀ mí dúró bẹ́yẹn ó ti ń dá mi dúró. Àfìgbà tá a bá ṣàpariwo ẹ̀ kó tó bọ́ síta ṣá. Ẹ jẹ́ ọkọ mi ní sọ̀rọ̀ kájíjá mo fọlọ́n bẹ́ẹ̀ just 2 days mo fẹ́ lọ lòpọ̀ lọ́kọ mi. Wọ́n torí pé mọ́mí ò sí nílé jọ mélòó mo bí ndí méjì náà jọ. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣàtìṣẹ̀ ṣàdáríjì mi ó yá gbẹ́rù kó jẹ́ ká lọ. Gbígbé. Padà wá eléyìí kan ní. A gbé fúnra rẹ̀ ẹ tún bá gbé ni. Ṣé ìmáa fa ilé ìṣá? Torí ilẹ̀ di gbogbo ẹ̀ yìí. Síbi tí mo ṣàkó síbẹ̀ lò ó. Mo ti bẹ̀rẹ̀. Mo bá yín kó sí ni. Kẹ́ ẹ lò ó sí kẹ́ ẹ ṣáà máa lò. Mo kí o gbọ́yàn. Ẹ máa wọ́ndà nǹkan pé ó yẹ kí n pè é ká sọ̀rọ̀ rẹ̀ ní station àbí ní ọ́fíìsì mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò gbà ká sọ lọ́fíìsì ọ̀ ìwòwò ní station. So mo fẹ́ wọ́n pé tá a bá sọ ní quarters tán fún mi èmi nìkan ni mo wà wọ́wọ́ mi. Ó dẹ̀ máa secretive ajá àárín ara wa Lady MALOMO yẹn please mo fẹ́ mọ̀ nípa ẹ̀ sí expatiate. Yes sir, ṣé rí ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ MALOMO ó jẹ́ ọmọbìnrin tó ga níwọ̀n ẹsẹ̀ bàtà 5.8 feet ó dẹ̀ ní good health with brown eyes bulb. Sọ́sà. Release. Ṣé rí láti compliment nǹkan tí ọ́fíìsà sọ. Ṣé rí MALOMO ọ̀gá lágbára èèyàn ni o. Ọmọbìnrin tá à ń sọ ó lágbára débi pé ó máa ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́. Afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni sá. Ilé tó wà mí fún mi pé ó ti sọ kan nínú àwọn colleague mi the cup. I can't even imagine that. She's so powerful. Bó ṣe jẹ́ nìyẹn sá. In fact, there was a day ta plan ta fẹ́ lọ mú. Bó bá ṣe wà mí kọ́ ta hang around ta hide síbẹ̀. Bá ṣe ń plan ó dẹ̀ mọ everything tó ń ṣẹlẹ̀ níta wá. Ẹ dúró ẹ jẹ́ kí n clear gbogbo. Ẹ ń plan arrest ẹ. Fáta tẹ̀sí débẹ̀ gan. Ó ti wá mọ̀ ayé. Ọjọ́ burúkú èṣù gbomi lọ́jọ́ yẹn. Bá ṣe kúrò bẹ́ẹ̀ gan ẹni orí ọ dilé ni. MALOMO. Nǹkan kan tẹ́ kí n máa ṣe fún mi ni. Ṣé wàá mọ ibi tó ń gbé? Wàá mọ ibi tó ń gbé yẹn sá. Tó bá ti dọ̀la, ẹ máa rán mi délé. Ẹ wá fi okùn sọ́dọ̀ tèmi. Màá ṣe survey mi ní underground. Màá dẹ̀ pinpoint. Màá jẹ́ kẹ́ mọ ibi tá a bá ń lọ next of action. Ṣùgbọ́n nǹkan kan tí mi like ni o. Àwọn tó detail mi wá síbi tí mọ̀ pé àìmọye irú case really ni mo ti treat. Tí apá ìjọba rẹ̀ ti ká. Mi ò fẹ́ kẹ́ni kankan náà àwọn ọlọ́pàá. Tá a bá jọ ṣiṣẹ́, máa pè é gbẹ́wọ́ jẹ́ o. Mi ò fẹ́ kí ẹnì kankan ṣe kí ni. Please. All right, sir. Let's work together. Bọ̀bọ̀ tí wọ́n dìtẹ̀ lánàá ẹ̀ ṣáwọn èèyàn ti wá. Àwọn pẹ́rẹ́ǹtì wò wá bọ̀ ó tẹ̀ láti pe ọ̀nkù ẹ̀kan tó wà ní Abuja. Òun nìkan la bá sọ̀rọ̀ lánàá. Wow, okay. Kí ló take time tó báyìí? Ṣé o dẹ̀ ṣọ́pọ̀ ọmọ ẹ̀ wà níbí? Ó wà níbí sá, máa gẹ̀tẹ̀. Yes, I will be in the next 2-3 minutes. Yes, sir. Okay. Mo ṣojú èmi àti ẹ.
Sir, lady Lily. Yes, it's the one, sir. Can we describe only good hair? Exactly. And ice bomb. Yeah. Everybody will fit them. 5.8 feet, sir. Oh. She's the one, sir. Ṣé gbọ́ ọ̀rọ̀ kan tó dáná rẹ̀? Kò jù báyìí lọ. Bẹ́ẹ̀ni, sir. Máa lọ máa bí kílẹ̀ ń pè. Òun gangan ni, sir. Àǹtí Rhoda béèrè yín lánàá. Wọ́n lẹ́yìn lẹ sọ pé káwọn wá dúró dè yín bí báyìí. Wọ́n dẹ̀ try nọ́mbà yín títí lánàá kò lọ. Òótọ́ ni mo ní kó wá dùn. Ẹ má worry, màá pè. Okay ma. Ó fẹ́ pé mo promise yín nìkan. Bẹ́ẹ̀ ni màmí ìfẹ́ máa ṣì yín ni kó má dàbí pé mo rúbi sí yín mà. Okay, ẹ tẹ̀lé mi. Okay ma. Ẹ ṣé ma. Àbókéré. Rárá òǹgbà tí wọ́n ṣe pẹ́ jẹ mí lówó. Okay, má Ẹ ṣé ma. Okay ma. Lọ̀rọ̀ yìí máa já sí ní kábìrà wa níbo lọ̀rọ̀ yìí máa bá yọ. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó kó máa gbọ́dọ̀ jábọ́ o. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó àtàbá mi ò mọ́wọ́ mẹsẹ̀ o tó bá jábọ́ o. Ọ̀rọ̀ yìí máa ń sọ lọ́gbọ́n kọ́ torí kò yé mi o. Ẹ káàbọ̀ mà. Kí ni túbọ̀ gbogbo yẹn? Lọ́wọ́ tí mo hàn láti ọjọ́ oṣù gẹ̀ẹ́tì fún mi. Kitchen ni mo wà ní. Níbo ló wà? Ó lọ sí títì olóhùn fẹ́ sáré ra nǹkan títì. Ó lọ ra nǹkan títì ní iṣẹ́ mi. Ìgbà tó bá dé já kó bíbí inú ilé, ibi ni mo ló máa bá. Ẹ má bínú mà. Padà. Ṣé lọ́mọ yẹn nìyí sí? Ilé tó ń gbé nísìnyí sá 2 weeks la fún máàtì ọ́fíìsà kan láti dó sẹ́nu street tó máa ń gbà wọlé ààrin nílé tó ń gbé yẹn mọ́ àti ọ̀rọ̀ pé bí ó ti kú àbí ó ti lu kúrò níbo ìgbà tẹ̀sẹ̀ wàá dé ìsìn la ṣe wá ń rí padà sá. Báwo ni? Okay sá. Ọkọ̀ tá a máa ṣe. All right sá. Nǹkan tó ń fẹ́ mọ̀ lẹ́nu ọtí. All right sá. Okay sá. Mo ti kẹ́rọ̀ fún mi. Okay, thank you. Yes, right away. Yeah, good afternoon. Good afternoon. Ẹ̀yin méjèèjì wá. Ẹ máa ní láti bá mi lọ sínú yàrá mi. Ẹ kó àwọn products tó wà ńbẹ̀. Ẹ bá mi rearrange gbogbo ẹ̀ because it is scatter. Please. Níbo lọ̀rọ̀ yìí máa já sí ní kábìrà wa níbo lọ̀rọ̀ yìí máa bá yọ. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó kó máa gbọ́dọ̀ jábọ́ o. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mí lókè yó àtàbá mi ò mọ́wọ́ mẹ́sẹ̀ o. Ṣé tó bá jẹ́ pé owó ni owó wà sister ẹ jọ̀ọ́ bí Abimbola wà ẹ jọ̀ọ́
mi kò yé mi ẹjọ́. Ó wà nínú ilé mi, òbí mi lè bò lẹ́wà. Okay, ẹ má bínú, I'm sorry. Okay, now I know, but ẹjọ́ torí Ọlọ́run, mo kàn fẹ́ bẹ̀ yín ni. Ṣẹ̀rí whatever tó bá gbé wa débi báyìí, àbí gbogbo nǹkan tẹ́ bá ń rò, ẹ wo ẹjọ́ torí Ọlọ́run, ẹ kàn wo pípé mo wà very very innocent. Mi mọ nǹkan tí ó wà lọ́kàn yín tẹ́ fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe. Mi dẹ̀ mọ nǹkan tẹ́ aim àti achieve láfta ilé. But ẹ kàn jọ́ torí Ọlọ́run, mi mo bẹ́ ṣe lè dá mi padà sí palace. Ẹjọ́ torí Ọlọ́run ká lè fix nǹkan tó bá wà ń bẹ̀, àbí tó bá dẹ̀ jọ̀wọ́ lẹ fẹ́ kí n lè arrange ẹjọ́. Ọmọ bàbá olówó. Sísọ ti bèrè pé kí ni o lè ṣe fún mi. Nǹkan ẹ̀yọ̀ kan wá ṣe fún mi sìn. Wàá mú fóònù ẹ̀, wàá pe kábíyèsí, èmi àti ẹ̀jọ́ ní gbólóhùn. Ṣé tí ẹ dín ní? Ẹ má bínú mo wá. Okay. Mo ti rí. Ẹjọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ ṣètò ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Òun ló bá yẹn máa slow ni. Kábíyèsí ẹ̀kọ́ ọlọ́pàá. Ó dà, ẹ jẹ́ ń pe commissioner fún ẹ. Better. Commissioner. I'm very innocent. Ẹjọ́. Ṣé n ti dẹ́? Ẹjọ́. Ó rè é. Diola ló ń pè yìí. Okay. Diola ló ń pè yìí. Hello. My daughter. Diola. Ó dábàá ìsọmọ ẹ̀ mọ̀. Obìnrin kí ni mo rà gbà ẹ̀? Kí ló dé báyìí? Kí ni mo rà tí mi sanwó tó tàm lé tó ń tọpinpin mi tó lépa mi báyìí? Nǹkan tó rà ń gbà mí pọ̀, o ò dẹ̀ lè sanwó ẹ̀tàn láyéláyé. Wo, mo kàn fẹ́ sọ fún ẹ o. Àkàtà mi ń bí lọ́mọ ẹ wà. Òdejọ́ náà. Lọ́mọ dákun jọ̀ọ́. Mo fi kúnlẹ̀ àbíyamọ bẹ́ẹ̀ jọ̀ọ́ mo bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni àti ẹ̀dẹ́ ṣe wà yẹn, àjọ máa ná tán bí owó ni. Yé! Má expect ẹ̀ torí kò lè rí ọmọ láyé. Mo gbé Ẹlẹ́dùmarè. Àmàlọ́mọ́ bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú o. Ohun tí yóò yé ènìyàn ló ṣàpá ẹ̀ka o, káyéfì rẹ̀ o, ó má yẹ nìkan o. Ìtàkùn tí lọ́mọbí ó fẹ́ bá tóbi jẹ́ ni o, ẹ fura o. Àmì ayé làwà o, ọgbọ́n máa pọ̀ láyé gbogbo. Lékeleke nà ọmọ ẹ̀dá kun ìjà ń bọ̀ o. Ayé yẹ fura o, onílé ò fura ẹ dákun wọlé ní oko. Ẹ má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ ìgàkàyà o. Ẹ má fọ̀rọ̀ ìṣeré, ọ̀rọ̀ yìí máa léwu. Tá a bá ṣe jẹ èso yèyè sí o, lèyà ṣe kàn wá sí. Jẹ́ rántí ká ẹ mọ̀ ojú ọ̀run kò máa funfun tán. Ewúrẹ́ dúdú àgùntàn funfun, àpẹẹrẹ báyé ṣe rí nìyí o. Ẹ fura o. Àmàlọ́mọ́ bí ó bá ní dí o, obìnrin kì í jẹ́kúmọ́lú o. Ohun tí yóò yé ènìyàn ló ṣàgbá ẹ̀ka o,